àfa àgbà ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin Ọ̀fà òun náà ni bàbá ìmáàmù àgbà. Adama Allahu hayatahu. Sheikh wallahu ya'simuka minan nas la takhafu daratan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bàbá wa àgbà ìmáàmù àgbà fún gbogbo ìlú Ọ̀fà Sheikh Dr. Salman Hussein àfa àgbà gbogbo lẹ́yìn. Ọlọ́run bá wa tọ́jú àfa wa àgbà. Amina. Ẹ dákun ẹ ṣe àmíyàn kan. Amina. Erigun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ọ̀fà àfa àgbà ní ń ṣàdúrà fún lọ́wọ́ ni. Yín sì ran yín ṣẹ́ gbogbo ẹni wọ́n bá rí ìmáàmù àgbà gbogbo lọ́tọ́lọ́ ń bá ní ọkọ̀ pàdé wọn. Sàlámù àlékún tó kí wọ́n ta àfa Buhari wọ́n wálé Olúgbèsè wọ́n sì ní bàbá pàdé kákínà àti náà fún yín. Ẹ bá wú bẹ̀ fún ìmáàmù àgbà. Ní gbogbo ògbóró ìlú Ọ̀fà yìí àtòkò Ọ̀fà àtẹ̀ǹkùnlé Ọ̀fà àtiwájú Ọ̀fà àsíá Adabiyyah ìmáàmù àgbà ni. Allahu hayatahu. Bọ́rọ̀ bá dọ̀rọ̀ Adabiyyah ìmáàmù Ọ̀fà lè tán síbẹ̀ o. Ọlọ́run wá jẹ́ mi wọ́n kú dáadáa. Amina. Gbogbo bẹ́ẹ̀ mi bàbá wa ìmáàmù àgbà fún lọ́fọ̀ bá ti gùn tó ọlọ́mọdé ọ̀rá wọn àlàáfíà. Amina. Wọ́n wá sábà gbogbo ẹ̀yàn ọmọlé ìyá kí ó pátá ẹjọ́ mọ̀ Ọ̀fà ẹjọ́ gbọ́lẹ̀. Kọ́dà àtàwọn tí ò sí ní èdè ní náà ìbí ní gbogbo lọ́gọ́rùn akéwùsọ̀lá èdè ní gbogbo wọn pátá amọ́tótó ni gbogbo yín bẹ́ẹ̀ tẹ́jọ́ mọ́lé ìyá kéwù tá à ń jọ́ mọ́lé ìyá kéwù lọ́dọ̀ bàbá wọn wà sí àgbáyé orí Ọlọ́run ò ní fò wá. Àmín. Àfa wa wà sí àgbáyé kí n tọrọ àlùbáríkà fún wa kí n sì ń sẹ́má kálukú la kò ní ṣàìsẹ́má. Àmín. Gbogbo ẹ̀yàn ọmọ ìyá wa nílùú Ọ̀fà tá a wá bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ 30 ọkùnrin obìnrin ọlọ́mọṣàjọ́ dáa fún yín. Àmín. Ọlọ́mọṣọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan yín látòdì jẹ́. Àmín. Ọlá ìjẹ́kan ṣoṣo Ọlọ́run. Agboolé kálukú yín ọlọ́mọdé wọn jẹ yín máyé. Àmín. La ilaha illallah. Àmín. Àwa kẹ́yìn tẹ́ pè wá lónìí. Àwọn tó wí tó kọ̀ wí. Olúgbéyìnsẹ youth movement Ọ̀fà. Ẹ fọkànbalẹ̀ ọlọ́wọ́n dà ọ́ láyé padà fún yín. Àmín. Lójú tí ló ti gbọ́ pé ó sì lè dọ́ wa mọ́ ẹ̀yin kọ́ ló lóhùn. Ibọ́ lóhùn ní bẹ́ẹ̀ ní ètò yóò dá padà wá fún yín. Àmín. Ìkàkẹ́ náà làwọn sọ fún yín bàbá ti sọ fún yín bẹ́ẹ̀ bá ti mú lò ọ̀dọ̀ yóò padà sọ́dọ̀ yín. Náà Àtàfúríkù. ẹ̀rí ìyára ẹni ká yára ẹni. Wálé ìtìláàfù. Wálé ìtìláàfù. Wálé ìtìláàfù. Wálé ìtìláàfù. Àti ká yapa ara ẹni. Idha kana fi bayti. Àwọn méjèèjì wọ́n bá bẹ nínú ilé kan ìyára ẹni ìyapa ara ẹni. Báwọn méjèèjì bá bẹ nínú ilé kan tí wọ́n bá bẹ nínú ẹbí kan tí wọ́n bá bẹ nínú ọ̀ràn kan. Aw fi qabilati. Àti wọ́n bá bẹ nínú ìdílé kan. Aw bayna zawji wa zawja. Àti wọ́n bá bẹ nínú lára ọkọ àbí lára ìyàwó. Aw bayna liwalidi wa liwaladi. Àbí bẹ lára bàbá àtọmọ. Aw bayna al-amiri wal ma'muri. Àbí bẹ lára àwọn apàṣẹ àtàwọn tí wọ́n ń pàṣẹ fún. Aw bayna
الإخوين àbí bẹ láàrin ọmọ ìyá méjì ní bá bẹ láàrin wọn. أو بين مجتمعين. Bàbá wa Khalifa àbí bẹ láwùjọ wa. Àfa wa tá a ti ṣe ráyédù látàárọ̀. Àwọn sùnmùrà ni Adabiyyah kan náà jọ ni wa. Insha Allah. Àfa wa ní máṣá wọn. Gbogbo màkúndùrú ayé pátá. Gbogbo àwọn màkúndùrú ayé yẹnyẹ Adabiyyah ni wọn. Ṣéèkù Tábìlì Àdábì náà là fà yìí. Ẹ ní ìpìlẹ̀ kankan tó tayọ Ṣéèkù Tábìlì Àdábì. Àwọn táwọn tó wọ̀ yìí náà á ní ìpìlẹ̀ kankan tó tayọ Ṣéèkù Tábìlì Àdábì. Tó bá bá ti pàdé yín inú wa máa dùn pé ọmọ àyà pàdé ọmọ àyà ni. Ọlọ́run jọ da fún yàtọ̀ wọn. Àmín. Náà. Fawallahi jazila ni'ma. Àbáàdé tí mo wí ni bábà lọ ṣẹlẹ̀ nínú ilé kan inú ẹbí kan lọ́dọ̀ àwọn olórí lọ́dọ̀ àwọn tí wọ́n ń jó lórí fún ọ̀sẹ̀ lára ìmáàmù àtàwọn màmúmi bábà lọ ṣẹlẹ̀ kò sí tí fàdáyé tayọ pé ìdẹ̀ra ọlọ́mọ ó yí ẹ̀kú láàrin. Ìdẹ̀ra ọlọ́mọ gbó láàrin ìkọ́lá ìkí ọlọ́mọ gbó. Wa yazila al-fadla ila ghayri. Ìyá rẹ̀ ni kò máa ṣe tiẹ̀ kí n máa ṣe tèmi. Bàbá fi lè ṣẹlẹ̀ lọ́dọ̀ wa, bàbá wa ṣé àmà. Bàbá fi lè ṣẹlẹ̀ nínú ẹbí kan. Ìmọ̀ mú ọlá lọ sílé mi. Bí mo yìí sọ lọ́lá, yóò sì gbé ọlá kò lé ọlá, yóò sì gbé lọ́dún òjì sọlá. Walakinna al-hubba wal-ittihad. Àmọ́ ká fẹ́ràn ara ẹni wal-ittihad. Àti ká wá ṣe ìṣọ̀kan. Yajlibul khayrat. Òun máa ń fa oore wájú. Wa dafi'ul balaya. Yóò sì máa ti gbogbo tí bá jáde wọ̀ Ọlọ́run dànù. Fa fil ittihadi naf'un wa quwwatun. Ẹ̀yin Adabiyyah àtàjọ kí ó jẹ́ bẹ́ẹ̀ yòókù. Ibi ká ṣọ̀kan ẹ̀yin bàbá Ṣíàmà ká ṣọ̀kan. Gbogbo wa àtọkùnrin wa àtọkùnrin wa séètì ilé wa ni ká wá ṣọ̀kan ó sì pé tí bàbá tó bẹ wájú bá ti bí gbogbo àwọn ọmọlẹ́yìn náà ní àfọwọ́sí. Tá a bá ṣọ̀kan yìí àǹfààní bẹ́ẹ̀ wa quwwatun. wàkúwà àtàgbára power ìbẹ̀lẹ̀ wọn á níbẹ̀ tí ó wọn o ìjọba tí láwọn ó ṣe ẹnìkan ní dáhùn padà o. Wọ́n mọ̀ pé ìṣọ̀kan bẹ láàrin wa. Àmọ́ bẹ́ẹ̀ bá ti fọ́nra yín kalẹ̀ yẹlẹyẹlẹ oore tó yẹ kó jẹ́ ti yóò sì máa lọ jẹ́ ti bòmí. Wa tatawwurun. Ìdàgbàsókè ó sì máa wọ ọmọ ẹbí wa. Li'anna liwal ittihadi. Torí pé àsíá ìṣọ̀kan ẹ lọ wọlé olóyè tí wọ́n bá wá ń sí pé àti joyè nínú ìdílé tiwa yìí nísìn nídìí igi tiwa yìí nísìn ẹ máa ń lọ bí 100 ọdún ẹ máa ń lọ bí 50 ọdún. Wọn ò fọwọ́sowọ́ ni ṣé tiẹ̀ ń ṣe tèmi ń bẹ lára wọn ni wọ́n kàn ń kíra wọn pẹ̀lú ẹnu ni omi wọn ò dá síra wọn. Ẹ fọkàn balẹ̀. Àánú Ọlọ́run ṣàánú ẹ̀ fún wa. Àmín. Àmì pé ń tẹ̀ ń bẹ́ Ọlọ́run padà sí ó ti fẹ́ sí náà ní kò tẹ̀ ń rí. Ẹ sì fà á ní pàdé ìpè Ọlọ́run. Àmín. Bàbá yìí ló ń tù. Li'anna liwal ittihadi tarfa'u. Ọlọ́run lẹ́ni Ọlọ́run ẹ̀ tiẹ̀ tí ń ṣe ń pè mí gan. Lẹ́ni Ọlọ́run mọ̀ ni. Lẹ́ni Ọlọ́run pariwo Ọlọ́run pé Allah. Àfà Ọlọ́run. Ìlàwọ̀ sọ́mọdé òrìjàlá wáyé. Mo rò nípa tí wọ́n mú kókè ní ìrọ̀rùn èkó lọ́wọ́ sí. Lọ́jọ́ àwọn màláíkà nǹkan.
má lóra rẹ púpọ̀ jẹ́ wọ́n ṣe. Ọlọ́run dára lọ́wọ́ mi. Qulillahu rabbun wahidun jalla shanuhu tanazza an qalbi tafarrudi. Ọlọ́run lè mọ̀ mí kàn gbọ́ pé Ọlọ́run ni. Ilahu samadun turijala wa ìjọ ẹ̀dá o. Èmi Ọlọ́run tí wọ́n mú oore bọ́ọ̀lù lẹ́kàn wọ́n sì dá padà àwọn olókùn ètí ìṣòro rárá. Wọ́n tó kó sọ́dún àbúwá àbúrọ̀já ilẹ̀ àwa ilé. Èmi Ọlọ́run tí wọ́n wọ̀ máa ṣẹ́ gítà máa sì ní ọmọ pàṣẹ léyìn lórí ẹ sì máa lo àṣẹ rẹ̀ ẹ tó bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ́ lò bẹ́ẹ̀ bá lò ẹ yíyà ọmọ ṣẹ́ gítà sí. Iná wahidun jalla shanu. Ẹ ti ń fèmí Ọlọ́run pè. Azizun wa jabbarun li kulli mafikin. Inú àwọn agbára Ọlọ́run ọ̀kan ní bàbá Síábà ọ̀kan ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ yìí. Atẹ́gùn bàbá kọ̀ lọ́wọ́ kò sì lẹ́sẹ̀ lọ́fẹ̀ẹ́ tó gbogbo tààtà. وفي كل شيء له آية. Bẹ́ẹ̀ bá sì rí gbádùn. تدل على أنه الواحد. Wọ́n lóru yìí mú púpọ̀. Ẹ sí gbogbo wíńdò nìkan lẹ̀. Wọ́n láti ta AC kèétí píìkì ni. Atẹ́gùn ọ̀hún sì lè rí. وفي كل شيء له آية. Atẹ́gùn ọ̀hún bẹ́ẹ̀ bá wá rí ẹ̀sìn ní gbádùn ẹ̀ẹ́lẹ́ níbẹ̀ ti ṣe fẹ́ àbí kẹ́ ẹ rí atẹ́gùn. Èmi Ọlọ́run mi bá ní ó dúró láàrin ọgbọ̀n àṣẹ́jú ẹ̀sùn ayé kọ́lé yẹn mọ̀ kú. وفي كل شيء له آية. Gbogbo nǹkan làbí ń bẹ lára ẹ̀. تدل على أنه الواحد. Bàbá wa Khalifa, àmì Ọlọ́run ní sì ń júwe ike bẹ́ẹ̀ ni ẹyọ kan lọ́lọ́run. Bàbá wa sí àmà tí wọ́n ń bọ̀ lẹ́ẹ̀ka ẹ̀wọ̀n fún ọ̀rọ̀ ń bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bàbá ti rìn láti títì ìlú dérú ìyàlórí láàrin 3 seconds. Wọ́n ti dókòwò, wọn ò tó bẹ́ẹ̀ mọ́ nísìnyí. Wọn ò tó bẹ́ẹ̀ mọ́. Àmì Ọlọ́run ni kéèmì Ọlọ́run ni èmi Ọlọ́run. Nǹkan náà máa dàgbà lára yín díẹ̀ ẹ̀ sì ní fura. وفي كل شيء له آية. Ẹlòmí àmúra yóò mú gbogbo ìmúkúmu nítorí pé yóò sùn tóbi gbogbo ìmúkúmu ní òun. Adóhùn ọ̀fẹ́ tó lọ lè mú. Ọlọ́run ó sì máa wò ó. Nígbà bá sì yá, wọ́n tẹ gbogbo ẹ̀ka lọ láì yóò sì máa wò wọ́n rẹ̀. Wọ́n fọlá ju ká ti rẹ̀ fún yóò tó ọtí. Ẹ má lọ fún un. Gbogbo agbára tí ń lò lánàá ti sá. وفي كل شيء له آية تدل على أنه الواحد. Ẹ̀yin lẹ́ta wá bá lọ́fà lónìí. Ilé olúgbò ìṣe ẹ dákun. Ìṣọ̀kan ni ẹ lọ ní. Bí ọba sí ṣọ̀kan agbára ò lè dọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ bá pawọ́pọ̀ kẹ́ ẹ ṣèkan tọ́kàn yín ó jọra wọn kẹ́mi yín ó jọra wọn kínú yín ó tẹ̀léra wọn bẹ́sẹ̀ yín ti tẹ̀léra wọn. Ìjẹ́ ìwọ ẹ̀ lónìí. Fàkìlì ìtìhádì fàózàn. Èrè jíjẹ ọ̀rọ̀ nípa èrè jíjẹ ò sí ní kankan. Ebi ṣọ̀kan èrè jíjẹ wà. Al-ittihadu kasamaratin shajara. Ìṣọ̀kan tí ń pariwo ẹ̀ fún yìí, ó dà gẹ́gẹ́ bí èso ni lára igi. Wọ́n ní igi kínú, wọ́n ní igi bọ́ńgòrò. Igi kínú, wọ́n ní igi ẹ̀mí. Igi kínú, wọ́n ní igi ọsàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìjà kẹ́ ẹ ṣọ̀kan. Àmọ́ adúmọ̀ lọ, àwọn onílọ ọbẹ̀.
ẹ̀tọ́ yóò sì ní lọ́dọ̀ yìí. لقد أسعدت أقواما في اتحادهم. Bàbá wa Khalifa Al-Qadiri ẹ̀yin Adabiyyah àwọn àjọ kan ti ṣe oríire lọ. Kí ló mú wọn ṣe oríire? Ìṣọ̀kan wọn tí wọ́n ṣọ̀kan ló mú wọn ṣe oríire. Gẹ́gẹ́ bí ìjọ Yunusa alayhi salatu wa salam. Àyẹ̀wò ẹ̀kọ́ ni sáàtì sàrúdù. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا كانت قرية آمنت. Bàbá wa Khalifa Al-Qadiri ẹ̀rù àlùkùránù ọlọ́pàá bá wa kí àwọn àfa wa. Àmín. Bẹ́ẹ̀ bá ti ṣọ̀kan oore yóò sì máa lọ ní òdílé mi. Bẹ́ẹ̀ bá ti ṣọ̀kan dáadáa yóò sì máa bọ́ sínú ilé mi. Àmọ́ bẹ́ẹ̀ bá ṣọ̀kan tẹ́sẹ̀ yìí tẹ̀lẹ́sẹ̀ tínú yìí tẹ̀lé inú tẹ́mi yìí tẹ̀léra wọn gbogbo nǹkan yóò sì máa tóbi lọ́wọ́. Èrè jíjẹ òsínbì kan lára ṣọ̀kan lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti kọ̀ tẹ́sẹ̀ ṣọ̀kan ẹ̀ mọ̀ wo oore yín lọ́kan. فلولا كانت قرية آمنت. Ọlọ́run yà á èdè bí èyí bá ṣe Ọlọ́run láwọ̀ Ọlọ́run bí èyí bá ṣe ìlú kan tó ṣe pé ìlú tá a wí. آمنت. Àmàlẹ́ tí ìlú náà gbà wọ́n lọ́wọ́ bá gbọ́. فنفعها إيمانها إلا قوم يونس. Àárín ìlú kan kí wọ́n gbà wọ́n lọ́wọ́ bá gbọ́ kọ́ wá ṣe pé gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọn. Wọ́n wá ṣe wọ́n láǹfààní Ọlọ́run láàrin ìlà àyàfi káwọn yìí wọ́n sí ìgbà mẹ́bí yìí wọ́n sá. Ìṣọ̀kan wọn mo fi ṣàánú wọn wọ́n ṣọ̀kan. Àfi kẹ́ ẹ ṣọ̀kan bẹ́ẹ̀ bá ṣọ̀kan nǹkan yóò sì máa di nǹkan nìkan. Àfi kẹ́ ẹ ṣọ̀kan bẹ́ẹ̀ bá ṣọ̀kan ẹ sì ní jẹ́ ọmọ ọlọ́lá mọ́ wọ́n á pé wọ́n ti lọ lárí. Àmọ́ bẹ́ẹ̀ bá ṣọ̀kan Ọlọ́run ọjà gbà fún yóò sì pé kàn yín lọ. لما آمنوا كشفنا عنهم عذاب الخزي. Ẹ bá gbọ́ kan Ọlọ́run ní là má àmànú nígbà wọ́n wá gbà wọ́n lọ́wọ́ bá gbọ́ tí wọ́n rí pé àárí Yúnúsà máa àáfà ti hàn àáfà àwọn ti hàn òun rí gbogbo ẹ̀ tí ń rí wọ́n rí kí ló rẹ́ dé Yúnúsà anábìrin Yúnúsà ààrẹ rí gbà léèsà. Alayhi wassalam. Wọ́n ní èéṣe tó fi hàn tí òdòdó táàmù tọ́lọ́wọ́ bá rí ẹ máa wo kan ṣẹ́ni tó wáyé nísìnyí aago 5 lọ́tẹ̀ ìgbẹ́jà yìí tọ́lọ́wọ́ wá sọ fún ẹ̀ pé aago 6 ni kò tó kú láàrin wọn òru àfa ìyá ń pọ̀ tó dáa àmọ́ aago 6 ni tó kú àfa wa yòókù Yúnúsà yòókù lóòótọ́ nínú òkè. Wọ́n ní ìtọ́ kọ́kọ́ rí ni pé sámà géèmọ̀nì sámà pa Yúnúsà ń sọ ọ́nà rẹ̀ pé Ọlọ́run kò sì ní ìlú bá aago 6 léyìí tí ń wí yìí. Wọ́n ní lẹ́yìn pé ọpọ́n yóò dá ìrìnà ń wá ń ṣe èéfì. Àwọn ìlú làbí òye fún àwọn àgbọn ṣe èyí ó sì ní ìlú aago 6. Lẹ́yìn pé tí wọ́n ń ṣe èéfì aswad some of our black. Òun yà hàn àwọn ìlú là hàn ni àṣẹ tó lọ pàdé àdéhùn Ọlọ́run. Ọkọ̀ tó tún wọ̀ pálábòsí máa wọnú ọkọ̀ nìyọ́ máa mi. Arábìnrin là ń wọnú ọkọ̀ dáàrin agbami ọkọ̀ fẹ́ dànù. Wọ́n wá ń pè ta ló ẹ́. Pálábòsí ti ń bẹ láàrin wa o. Kọjẹ́wọ́ o. Arábìnrin sọ̀rọ̀ sọ pé èmi ni kò sọ pé èmi kọ́ ọ̀dàgẹ̀. Wọ́n á jọ bàbá wa arábòsí ọkọ̀ lọ́bẹ̀ dànù yìí. Ẹnìkan kan máa dé gbogbo wa ó ṣòfò. Ẹ mú ajé wá ẹni ọba ti mú lọ́wọ́ ayọ̀ dùn sí gbogbo ni wọ́n bá fàjẹ́ sílẹ̀ yìí lọ́wọ́ kò mú ẹ bá fàjẹ́ sílẹ̀ yìí lọ́wọ́ kò ànábì Yúnúsà wọ́n ń àṣìṣe ànábì Yúnúsà ajé mú ni wọ́n sì rọra náwó yọ ànábì Yúnúsà ó di jùà nínú odò láàrin sí ọlọ́dún là má àmànú. لما آمنوا
Nígbà wọ́n gbà wọ́n lọ́wọ́ ọba gbọ́. Kashafna. Àwa akápò. Anihum. Àwọn. Adabal khizi. Ìyá dójútì lábẹ́ fi jẹ wọ́n. Nígbà tí wọ́n rí fáwọn ará nẹ́bí àwọn ọmọ gbogbo àwọn ìjọ Yunus àwa jáde. Ẹ wo ìṣọ̀kan bàbá wa Khalifa al-Qadiri. Ìṣọ̀kan wo gbogbo àwọn ìjọ wa jáde pé ara ni ẹja kúkú lọ pàdé ìyàwó lọ́wọ́ náà àfa àwa láàrin mọ́ yìí. Alẹ́ mi wà láàrin mọ́ yìí. Wa matta'nahum ila hin. Ẹ̀yin ní ọba ìṣọ̀kan ni ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe ìṣọ̀kan ìdára ayé ẹ̀ máa wò níwájú. Kharaju man amin. Wọ́n jáde pẹ̀lú àwọn dábàá wọn. Wa abunai sabir. Àwọn ọmọ wọn kínkínní ẹ̀rí ọmọ sí àgbáyé wọ́n ní wọ́n wá gbọmọ lọ́wọ́ ìyá ẹ̀ gbogbo ìfẹ́ lòdì ọmọ ń ké ìyá ọlọ́mọ ń pè mọ ọ̀rọ̀ máa ní bóta wọ́n dé fún wọ́n máa lọ pàdé ìyá ọlọ́mọ. Wa baqu jami'a. Gbogbo wọn máa ń sọ̀rọ̀ bó wọn ọ̀rẹ́ nàbí yorùbá àmọ́ àmọ́ wọn lo ìṣọ̀kan wọn gbogbo ẹja lọ ẹja ẹ̀ṣọ́ àbúrò ìmọ̀ ẹja lọ pàdé ìyá ọlọ́mọ náà ọlọ́run lè mi ọlọ́run wá wò wọn. Fi aridin sa'idin. Wọ́n wá jáde wọ́n lé ìlú tí gbogbo ẹ̀dá pèsè. Fa'afallahu anhum bi ittihanihim. Bàbá Asiama, bàbá Yahaya, ọlọ́run ni mo wá mójú kúrò fún wọn. Nígbà mo rí pé wọ́n ṣọ̀kan, èmi ọlọ́run wá mójú kúrò fún wọn. Pẹ̀lú ìṣọ̀kan wọn tí wọ́n sin ẹnìkan ọ̀tẹ̀ nìkan lẹ́nu mọ́. Wọ́n fi ìfẹ́ bá ti wí náà ẹ̀já lọ́ọ́ pàdé ẹ̀. Àkókò ànábì ní Mùsàmá. Ìyá náà sì ni làwọn náà wọ ẹ̀já lọ́ọ́ pàdé ẹ̀. Àlágbára kan. Ọlọ́run mo wá wo ìṣọ̀kan wọn. Fáfá mo wá mójú kúrò fún wọn. Wa ahlakati aqwaman. Wa ahlakati aqwaman bi faqdi ittihadin. Wọ́n sì bá àwọn àjọ kan rẹ́ mọ́ bá tiwọn jẹ́. Torí kí ni bàbá àríbà pẹ̀lú sísàfẹ́kù pé ìtìrádò sí láàrin wọn. Wọ́n ṣọ̀kan ẹsẹ̀ wọn ní tẹ̀lẹ́sẹ̀ inú wọn ọ̀pọ̀ ìlénu mọ́ bá tiwọn jẹ́ ìgbẹ́ ọlọ́run. Kàkà mi sàlìhì. Gẹ́gẹ́ bí ìjọ Sáálíù aláìsí Sáálíù mọ̀ pa wọ́n rẹ́ àwọn òsè ṣọ̀kan. Ìṣọ̀kan ni ẹ lọ ní ẹ̀yàn ọmọ ìyá wa ta wá fún sọ̀rọ̀ wọn. Ẹ lọ ní ṣọ̀kan. Bẹ́ẹ̀ bá ní ṣọ̀kan agbára dé. Bẹ́ẹ̀ bá ní ṣọ̀kan ọlá yóò padà. Bẹ́ẹ̀ bá ní ṣọ̀kan orí ọmọ ṣọ̀kalẹ̀. Àmọ́ tẹ̀ bá lè ṣọ̀kan ìmọ̀ ọkùnrin lànà. Èèyàn máa wọ láàrin lọ́kàn yìí. Ọwọ́ rẹ̀ sì ní tò. Kálẹ̀ fún wàhálà wọn. Àwọn tó Sáálíù wọ́n yapa àdéhùn ni. Wọ́n kọ́lù man ashaddu minna quwwata. Títí àwọn àgbà náà Sáálíù wá pé kò sẹ́ni ọlágbára fáwọn ọmọ. Alẹ́ tó lágbára fáwọn ọmọ lórí rẹ̀. Fa ajabahumullahu. Ọlọ́run àwa dá wọn lóhùn. Nahnu ashaddu minhum quwwata. Àwa dá wọn lóhùn. Aláwọ̀ alágbára ni ẹnu wọn kékeré tẹ nínú ìbá wà lálẹ́ ẹni. Bàbá tó yà yàgò kánú lé ṣèkìṣèkì ọlá àti ọ̀tá tọ́lọ́mọ̀ ní tán. Ọlá àti ọ̀tá tọ́lọ́mọ̀ ní tán. Àṣẹ kúrò lẹ́nu rẹ kò ní kúrò rẹ ọlọ́mọ ń lo àṣẹ lónìí. Ọlọ́kọ̀ wọlé bàbá wa Khalifa àti Khalifa bẹ́ẹ̀ láàrin wa.